Africa Content TV. Okay, AK Media, Enonjawaya, Eshegon. Salut à la Bikeri. Tampan, Aki, Kábíyèsí Olúwo ti ìlú. Pátápátá, lórúkọ Sẹ́wà, ẹgbẹ́ aláfẹ́ra kù. Gbogbo ẹ̀yin bàbá wa lápapọ̀ mo kí gọ́vnà Osun State fún ẹkú aláfẹ́ra kù nǹkan tó ṣẹlẹ̀. Ẹ̀dẹ̀ fún ìgbàlejò gbogbo wa, Ọlọ́run á pa gbogbo wa mọ́. Ní orúkọ ọmọọba president wa pátápátá our global president Ọmọbọ́lájí Amúsùnmù fi kí gbogbo ẹgbẹ́ òṣèré pátápátá tó wà níbà pé akọ aláfẹ́ra pọ̀. Mo wá kí gbogbo àwọn kọ́mítì tí wọ́n organize ètò yìí ilé àtọ̀nù oníkálukú onídàrú o. Mo kí gbogbo àwọn akẹgbẹ́ mi pátápátá. Mo fi gbogbo kíkí wa àti Tampan àti gbogbo òṣèré sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà níbí mo fi kí àwọn ẹbí tí wọ́n pàdánù ẹni wọn tó lọ pẹ̀lú àṣẹ òtítọ́ náà Ọlọ́run àbáwá fi mọ́ bẹ́ẹ̀ o. Àníra yọkú mọ́ láàrin wọn Ọlọ́run wá sọ́jú ìyàwó tó fi sílẹ̀ á dúró tó ọmọ tó fi sílẹ̀ gbogbo dáadáa tó fẹ́ ṣe láyé á tún ṣe lójú ẹ̀yìn tẹ́ lójútó ojú òní tiwa o. Kí ló kù tá a fẹ́ sọ gbogbo wa pátápátá nǹkan kan ni mo máa ń sọ pé gbogbo wa ń kọ̀tàn gbèsè ayé wa sílẹ̀ Sisi Quadri ti kò sọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ sílẹ̀ kí ló rí kọ́ lára Sisi Quadri kí ni wà tí wọ́n ń wú lọ́wọ́lọ́wọ́ torí kò sí ẹnì kankan tó mọ̀gbà tó máa yá last week lájọ wà ní sọ́kẹ́m tájọ́ ń ṣiṣẹ́ ohun dàlẹ́ yìí ta ló mọ̀ tó máa kàn lọ́la ẹ jẹ́ ká gbélé ayé ṣe dáadáa ká lè bá rí nǹkan rere sọ nípa gbogbo wa àwọn àfáà wa ti bá wa sọ̀rọ̀ tó pọ̀ ojoojúmọ́ ni wá sí jáde lára wa àtúnṣe tó bá yẹ kó kálukú ṣe ká ṣe nígbà tá a wà láyé ká lè rí nǹkan tó sọ dáadáa nípa wa tá a bá kún fún ẹ ṣe àdùnní ayọ̀. Ẹ jẹ́ sọ pé Allahu Akbar. Yèyé Bọ́sẹ̀ Akínọlá tí wọ́n jẹ́ gómìnà àwa òṣèré ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nù. Gómìnà ẹgbẹ́ òṣèré ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ jẹ́ kí n pè wọ́n kí wọ́n máa bọ̀. Bàbá wa Alhaji Maruf Ọláyíwọlá. Ọya péjú rí ibo ló tún dá lọ. Bàbá ní pàṣẹ wọn ní kí n pe àkáǹtì nọ́mbà kan. Wọ́n ti ń bọ̀ báyìí. Káwọn kọmitì tí wọ́n ń ṣiṣẹ́ yìí tẹ́ ẹ bá fẹ́ fún wọn lówó tí wọ́n sì fi ṣe tí wọ́n láwọn fi ṣe wọ́n ní Access Bank orúkọ ọbẹ̀ ní Akib Semiu Adékúnlé 1714314818 okùn méjì yìí mọ̀ pé tí gómìnà Tampan nípínlẹ̀ Ọ̀ṣun bá sọ̀rọ̀ ṣẹ́kù ẹ̀ káàbọ̀. Tampan mo kí gbogbo òṣèré tí wọ́n wà níkàlẹ̀ lágbára Ọlọ́run ànífiwé lé ìgbà ò mo gbà ládùúrà fún wa ànífi irun dúdú wọlé mo kí ìdílé Sisi Quadri tí eléyìí ṣẹlẹ̀ sí ní agbára Ọlọ́run eléyìí ló jókòó irú ẹ̀ nínú ìdílé yìí o irú aburú báyìí ẹ̀ ní jókòó ẹnu ilé yìí mọ́ wọn ní bọ́ bàtà òsì sẹ́nu ọ̀nà ilé yìí mọ́ o kí gómìnà ẹgbẹ́ Tampan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn èèyàn jankan tí wọ́n wà níkàlẹ̀ mo kí ẹ ṣé gan o ẹ kú àdúrótì láti Ọ̀yọ́ láti Ọ̀ṣun láti Lagos State Ogun State Kwara State Ondo mo kí yó ẹ ṣé gan o lágbára Ọlọ́run ànífúnlé lè gbà o. Kò sí ọ̀rọ̀ kankan téèyàn fẹ́ sọ mọ́ lẹ́yìn eléyìí tí àwọn bàbá wa ti sọ látàárọ̀ máa lo àǹfààní láti jíṣẹ́ pírẹ́sidẹ̀ntì wa Ọ̀túnba Bọ́lájí Amúsàn JP. Àwọn náà ti rán àwọn èèyàn lọ́tọ̀ yèyé rọ́ọ̀sì
òbíkà wọ́n ti bẹ́ẹ̀ dé ibi tá a wà yìí àwọn náà bọ̀ láti wá bá wa kẹ́dùn àwọn ni wọ́n kó àwọn national officer wa bọ̀ wọ́n wà nítòsí báyìí. kò sí òkúkọ̀ tá a fẹ́ sọ mọ́ lẹ́yìn gbogbo ilé tí àwọn bàbá wa ti sọ látàárọ̀ wọ́n ti jẹ́ ká mọ̀ ní tí ó yẹ kéèyàn kọ̀ọ̀kan ó yẹ kó fi sí. kò sí àtúndì ẹ̀sọ́mọ́ lẹ́yìn pé ká gba àdúrà kí ọlọ́run ọba bá wa tẹ́ Quadri sí afẹ́fẹ́ rere kí ọlọ́run má ṣe sàárè ní ibi tó máa ní lára kọ́lọ̀ bá wa fọlá tẹ́ àwọn mọ̀lẹ́bí gbogbo mọ̀lẹ́bí tó fi sílẹ̀ kọ́lọ̀ má ṣe ikú rẹ̀ ní àkúfà fún wọn láàrin ẹgbẹ́ òṣèré kọ́lọ̀ má ṣe wọ́n ní ikú rẹ̀ lákúfà fún wa kọ́lọ̀ gbé eléyìí òkú ikú ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèré àti nínú mọ̀lẹ́bí Quadri kò sọ̀rọ̀ tá a fẹ́ sọ mọ́ ju pé kẹ́kọ̀ọ́ dàpọ̀ ọlọ́run tó rẹ̀ ọlọ́run lọ́ba tí ó ń pa tó ń jí bó ṣe wù ọlọ́run ló ṣe ọlá Tampan ẹ ṣe o. ẹ jẹ́ abọ́lọ́run bá tóbi dáadáa. aláwọ̀ àkùrà ká ọmọ ṣe o. ẹ jọ̀ọ́ torí tọ́lọ́hún. ọmọ ṣe o. àwọn kan tí wọ́n ń pariwo táwọn ń bẹ̀ wọn. ẹ dákun. mo fẹ́ bẹ̀ wá mo fọlọ́wọ́ bá mi bẹ̀ wá èyí tá à ń ṣe lónìí yìí ká mọ́ ṣaláì ṣe ni. tóbi ń sọ wípé ó mọ̀ ṣe nù. ká mọ́ ṣaláì ṣe ni. wàláì. tí kì í bá wá ṣe